èyìn náà Ísírẹ́lì sì lọ ó sì ṣe ọ̀hẹ́rẹ́ rẹ̀ sí ẹ̀yìn Migidali Ederi ìgbéyàwó ìpínlẹ̀ náà. Rúbẹ́nì ọmọ rẹ̀ ọkùnrin àkọ́bí sì la bá Bílà yóò jẹ́ ìyàwó àbárò mìíràn sùn. Ísírẹ́lì sì gbọ́. Jákọ́bù ní ọmọ ọkùnrin 12. Àwọn ọmọ ọkùnrin Léyà rèé: Rúbẹ́nì yóò jẹ́ àkọ́bí Jákọ́bù, Simeoni, Léfì, Júdà, Ísákà àti Sábúlónì. Àwọn ọmọ ọkùnrin Ráṣẹ́lì rèé: Jósẹ́fù àti Benjamin. Àwọn ọmọ ọkùnrin Bílà yóò jẹ́ ọmọ ọ̀dọ̀ obìnrin Ráṣẹ́lì rèé: Dánì àti Nẹ́fítálì. Àwọn ọmọ ọkùnrin Sílípà yóò jẹ́ ọmọ ọ̀dọ̀ obìnrin Léyà rèé: Gádì àti Ásérì. Àwọn ẹ̀ lé àwọn ọmọ ọkùnrin èyí Jákọ́bù bí ìpínlẹ̀ Pádánì Árámù. Jákọ́bù sì padà sọ́dọ̀ àbá rẹ̀ Ísákì. Imamire yóò wẹ̀ Kíríátì Ábà yẹn ń pè Ébọ́rọ́nì ìsẹ̀yìn. Ibìyé Ábúráhámù àti Ísákì gbérí. Ísákì sì lo 100 ọdún ayé èyí náà ó sì kú. Ó sì la bá àwọn baba ńlá rẹ̀ yóò ti kú èyí gò ó dọ̀rí gbó dáadáa. Àwọn ọmọ rẹ̀ ọkùnrin Ésáù àti Jákọ́bù sì sí